mọ́mọ́dé mọ́mọ́ ìbú owó ẹ sọ púpọ̀ tó yìí mọ́mọ́ ẹ sọ púpọ̀ tó yìí aṣọ lẹ́fi ẹ ṣáà lọ dówó olówó padà ẹ rí bẹ́ẹ̀ ṣe ń ra àtẹ̀ǹkà ẹ̀yin kọ́ lẹ lówó fake life na by force mọ́mọ́ àwọn tó bá ní owó ẹ̀yin rí Dangote tó gbé bọ́ńdó owó dání rí àwọn tó bá ní owó kò ní àbùbù tán ni kò ṣeé kà ẹ ṣáà lọ dówó olówó padà ṣé wọ́n ná pounds ní Turkey ni mọ̀mọ́ ní owó vacation òun lẹ́ṣẹ́ sílẹ̀ wọ́n ń lo Mastercard Visa card ní Turkey ni mọ̀mọ́ you can pay anywhere in the world with your Visa or Mastercard ní dollar card mọ̀mọ́ we are oppressed try you have to oppress but kò sẹ́nibody tó ń fancy this is 2026 kò sẹ́nibody tó ń fancy kí wọ́n máa fi nǹkan ṣe mọ̀ wọ́n máa fi nǹkan oppress online ṣé tí gbogbo ayé ti move on ẹ̀yin nìkan lẹ́ṣin wà bẹ́yẹn tẹ́ move on lójú tí yín báyìí we are oppressed lówó tá a jọ mọ̀ láàrin wa pé kì í ṣòwò yín ẹ̀yin kọ́ lẹ lówó ẹ kàn gbà lọ́wọ́ èèyàn tó ní pé ìdọ̀jẹ́ kí sáré fi ṣe content mọ̀mọ́ ẹ lọ́dọ́wọ́ lówó padà ọdún ti tán ẹ lọ́dọ́wọ́ èèyàn tẹ̀lé máa dá padà fún kẹ́ni yẹn kà dáadáa o torí ẹ ti lè yọ kan bẹ́ẹ̀ o kò sí bẹ́ẹ̀ ṣe wà kò sí nǹkan kan tẹ́ ẹ lè yọ gbà ẹni sórí máa dé ṣe ní nǹkan tẹ́ ẹ ṣe yẹn tá a bá lọ gbọ́ sórí létà kò ní fọ́ ní o mọ̀mọ́ èmi ní kí já yín sí kò ní lọ fọ́ ní o tá a bá lọ gbọ́ sórí létà pé owó ọjọ́ sí ṣe mọ̀ pé ẹ̀yin easily lè máa ń cast nǹkan tó yẹ orí yín ò kì í ṣe orí tí ìyá máa jẹ ni tẹ́ bá ṣe nǹkan tí gbogbo èèyàn bá ń ṣe tó bá di tán yín ìyá máa ń jẹ yín ṣe rántí ọjọ́ tẹ́ lọ gbé fọ́tò ọmọ ọlọ́mọ tó ń ṣe graduation tẹ́ fẹ́ fi wá oppress wa tọmọ yẹn bojú yín jẹ́ sínú comment section pé kẹ́ delete fọ́tò òun pé kì í ṣe ìyá òun tẹ́ sọ pé ọmọ yín ni ọmọ obìnrin tó lọ ṣe graduation jọ sí tẹ́ lọ gbé ẹ̀yin àti blessing CEO nìkan kan náà tẹ́ bá lọ gbé nǹkan ní nǹkan tẹ́ fẹ́ fi wá oppress àṣírí yín máa ń tú láàsìn ṣe rántí ilé kan ìyá rílí tẹ́ lọ gbé tẹ́ fẹ́ fi oppress ayé yìí ti bàjẹ́ pẹ̀lú fake life ọlọ́run lágbàlagbà kí lè ń gé ọlọ́run máa ṣe mí lẹ́yìn tó yẹ pé I have to live for the gram I have to come and oppress with fake life lágbàlagbà ìyá rílí ayé yìí ti bàjẹ́ pẹ̀lú fake life o mo kàn wọ́n pè é ó pọ̀ ẹ̀nà pounds nílùú euro tẹ́bí yóò bá ń lọ vacation ṣé yóò máa wá ṣe 20 euro dání ni àbí yóò rárá mú dollar card Visa card Mastercard èèyàn rárá mú dání anywhere ló wọ̀ ó wọ̀ náà tí owó tẹ́fẹ́ fi ṣe vacation ní 20 pọ̀ tí 10 pọ̀ sí ṣé ti ra tíkẹ́ẹ̀tì àbí inú owó yìí náà lẹ ti máa ra tíkẹ́ẹ̀tì yìí ibẹ̀ náà lẹ ti máa book hotel ibẹ̀ ọlọ́run máa ṣe bó ṣe dá mi o that you create me in form of I have to come and oppress first because I want to belong tẹ̀bí búkì lọ vacation ṣé ó fowó ṣe yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ ni you have to get there show us you understand you have to get there then show us pé ibi tó wà ní ayé tó ń jẹ ní àwa la máa wá fi price tag lérò ayé tó ń jẹ àwa la máa fi price tag lórí ayé tó ń jẹ pé ayé yìí kì í ṣe ayé kékeré ẹni jayé yóò jayé be careful ó jẹ ìjẹkújẹ sí lára ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ń bí báyìí nìyẹn ó lágbára o èmi ò dẹ̀ wá lówó báyìí tí mo lè fi oppress yín mọ̀mọ́ tí bẹ̀rẹ̀ sí yín oppress wọ́n ní àgbàlagbà máa lead wò follow ṣé nǹkan tá a fẹ́ máa follow ní lórí social media using money that is not yours to come and oppress in a country that doesn't spend pounds mọ̀mọ́ ojú òwúlẹ̀ tó fẹ́ ṣe ìwà rádaràda yóò yẹ kó ti tán lára yín owó vacation $20 ló pọ̀ jù síbẹ̀ ṣé ìyẹn wọ vacation ni ibo lẹ́ ń lọ ṣé Kútọ́nù lẹ́ ń lọ ni because that has to be an African country mi ò mọ ìlú tẹ́ fẹ́ kó 2020 ṣé hòtẹ́ẹ̀lì ló fẹ́ gbà ni tó bá máa yọ $100-200 lórí yẹn one room nìyẹn tó bá tẹ̀ pé UK lẹ́ ń lọ lórí UK lẹ́ ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí one night nìyẹn tó bá máa yọ $100 bí $200 nínú owó tẹ́ kó dání ẹ̀ kó kú nǹkan kan mọ́
Ṣó wo vacation ti yín nìyẹn? What a waste of space, Momo. You are a waste of space. It's so shameful. It's so shameful that you feel like it's pitiful that you feel like you are going through a lot, yo. You are going through a lot, and I pity you. Ìbílẹ̀ ṣó ò ní padà wá, ebi ti ń pààyẹ́ ẹ̀ báyìí ìbílẹ̀. Tó bá jẹ́ pé half ló máa san, mú 7.5 wá, mọ̀mọ́ máa gbà bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé 7.5 ló wá san, níbi tó dé yìí, this is desperation at the peak. At the peak. Ó ní mo sọ fún yín pé ṣe rí ìgbésí ayé àwọn olówó. Ẹ̀yin rí Dangote àtọ̀dẹ́dọ́lá tó gbé bọ́ńdù dání rí. Bọ́ ẹ mọ̀ pé ibú owó ó ní kí mi ni. You don't need to do all that for money as small as that. Èmi máa tẹ̀ máa sọ pé ẹ̀yin tẹ̀ máa ń kówó dání. Ṣé I understand? Ẹ̀yin máa rò pé kò sí nǹkan kan. That's just it. But anyways, ẹ̀yin lẹ mọ̀, ẹ̀yin ẹ kó rí ibú. Mo tẹ̀ láì bọ́ ṣe fi yín ṣẹ̀sìn yẹn. Moving on. Mọ̀mọ́, ọmọ ẹran ni. Àwọn èèyàn wá opportunity. Ẹ̀yin ti jápa o. Ṣé get this? Ẹ̀yin ti jápa o. Nobody blame you pé jápa. But don't use orí burúkú tiẹ̀ kó bá àwọn tí ò lè jápa ní Naija. Gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n kidnap ní Naija, wọ́n nap ní Naija. Ó yẹ yín mo ṣe ń pè nap torí YouTube ní Werey ni wọ́n. So gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n nap ní Naija. Ẹ lè believe pé Sunday Igboho tún sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì help òun kan harm àwọn káwọn lè ṣẹ̀mọ̀ at this point is desperate. Ọwọ́ military ò ká olórí dorí ẹ̀ mú ni. Ìyá Àjàrà Bùkáì sọ pé Sunday Igboho scam ni kò lè ṣe nǹkan kan. Mọ̀mọ́ ẹ kọ́ àwọn ọmọ yín tó mú gbó kiri yẹn kó wọn lọ Nàìjíríà. Bí ọmọ yín kan máa ń yọ lọ dóko ní Nàìjíríà ọjọ́ tí kìíní bá gbámú, ọjọ́ tí àwọn bandit ìṣekúṣe náà máa bó ẹ̀ tiẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀ náà kò lè fi ilé ẹ̀ mọ́ sí. Táwọn bandit bá yin lọ́rùn tó ń dún bú ọrùn ẹ̀ ọjọ́ yẹn lè máa mọ̀ nǹkan tẹ̀ wọ́n. Kí ló máa ń ṣe yín náà? Òòṣà tó bá lè gbèmí ṣe mí bó ṣe bá mi. There are people, there are children in the bush. Lógbómọ̀ṣọ́, just imagine. The children, kids. At this point, àti ayélálá, àti anything téèyàn bá lè lò nísìn, they will use it because the military have failed. But you, kó ti gbá náà sìgá sórí, nìkan ló understand. Kí náà sìgá máa lọ lẹ́lẹ́lẹ́lẹ́ báyìí lórí. That is the only thing you understand. Orí ẹ̀ ò pé rárá. Orí ẹ̀ máa ń ṣiṣẹ́ bí aago tó tí ò ní bátìrì mọ́, condemn iron. Brain ẹ̀ tó máa gbé jáde bó ṣe wà yẹn. Ó máa dúdú kirikiri báyìí ni. Á ti melt sí ẹ lọ́pọlọ. Is there a way out? Mọ̀mọ́, Elewenjewe, kò lè fowó ẹ̀ báyàn ṣeré, kò lè fẹ̀mí ẹ̀ báyàn ṣeré, but káwọn èèyàn tún rí àánú gbà. We've seen Sunday Igboho he has done something like this before. So we have hope in him. And at this point, anything can help. We don't know. Ó bá jẹ́ pé international body ni, ó bá jẹ́ pé clinical body ni, anything can help. Anything. The country is crying. You this stupid woman. Tó bá di pé kó rí ọmọ kékeré kó máa ìwà àtọ́jú abẹ. Pedophile ìdílé yín méjì. Ọmọ kékeré kẹ́ máa ná wá dómi. Ṣé ò ní dómi báyìí? Ìyàtọ̀ àpapọ̀ ẹ tóbi. Ẹ̀yin àgbà játijàti. Ẹ̀yin lè wà Nàìjíríà kẹ́ máa sọ pé yẹn kí Sunday Igboho gbogbo nǹkan náà ti sọ fún yín. Ọmọ àlè ní yín tẹ́ bá lọ Nàìjà. Mo rò pé owó tẹ ṣẹ́yìn owó tẹ wá fi ọ̀pẹ́. Mo rò pé Nàìjà lẹ fẹ́ fi lọ. Olórí ọmọ àlè ní yín tẹ́ bá lọ Nàìjà. Ẹ̀yin àgbà òṣì táyé yín ti bàjẹ́ yìí. Torí pé wà lóyìnbó, there are people there crying, suffering and everything now. You don't see the cry of the people. All you see is torí owó. Kọ́ṣà sọ pé o sọ nǹkan mi. Sometimes you go shut up your dirty mouth. Lọ́pọlọ. Tó bá rò pé lọ́pọlọ, àwọn wèrè ọmọ ewé tó ń sọ pé lọ́pọlọ, àwọn yẹn gan lọ́pọlọ. So ẹ̀yin gbogbo yín kàn tẹ̀lé ara yín ni. Òmùgọ̀ méjì ni gbogbo yín. Àti ìyá àtàwọn ọmọ ẹran. Is there a way out? Ó yá, give us the solution. Olóṣì.
orí obúyàn lásán ló lè ná Nàìjíríà o olóṣì obú àwọn ọba lásán torí ẹ̀wọ̀n ló ṣe lè ná Nàìjíríà wọn sọ pé wọ́n fẹ́ wá gé orí ẹ̀ o olórí burúkú aláyé bàjẹ́ ní Sunday Igboho ò lè ṣe nǹkan kan bá bẹ́ẹ̀ ni kò mú jáde àbáwọn ọmọ ẹ tó ti mú gbó tó ti tó dàdàkudà tán ò lè dá nǹkan kan mọ́lé ayé yẹn ni kò mú jáde pé kọ́ lọ́jà yorùbá easy náà kéèyàn náà declare rẹ̀ gbọ́n fẹ́ lọ bá bandit jà olóṣì coward idiot tani illiterate olóṣì kó ṣáà ti make owó lórí social media ló mọ̀ kó bá ayé aláyé jẹ́ kó make owó gbogbo owó náà nìyẹn kí ló dà ó rí nǹkan kan fi dáná tó wá kó 10 pound tó wá fi hàn press lórí social media aláyé bàjẹ́ pé nǹkan tó ti gbà tó ń dà báyìí bó ṣe fọwọ́ kójọ kọ́ ló ṣe fẹ̀yìn ọwọ́ dànù ní ìyá òṣì ìyá tó kú má kú àmọ̀nà ọ̀run má lọ yìí kó máa da gbogbo ẹ̀rú ni olórí burúkú lọ́jọ́ yẹn APC lẹ́nu ọjọ́ mẹ́ta olóṣèlú lọ́jọ́ yẹn APC torí àtijẹ́ oníkan fún 100 million ó lè bàráò bí àwọn ọmọ ẹ lọ́kàn lọ jagun bandit if you think that Sunday Igboho cannot do anything ìwọ àti Wàsíù nìkan kan náà. To be frank and honest with you, I think they're deliberately sabotaging Tinubu's regime. I think at this point, they're deliberately sabotaging. I don't believe that gbogbo àwọn bandits in Hausa nìkan ni wọ́n àbí Fulani ni wọ́n. I think they're all dark people that are deliberately using this opportunity. But this is the time that Tinubu needs to prove himself. If whatever ìwọ ló ní jẹ́ kí èèyàn tó máa bẹ lórí mú dà kọjá lórí ẹ̀. If you feel they are sabotaging you too do what you can do. Anything tó bá lè kó wọlé. Ẹ ṣáà ti lọ gbowó. Kó fi owó yẹn kó fi ra ammunition burúkú. Àbí kó gbé international body wá. Sanwó fún Trump ó máa provide ẹ pẹ̀lú both soldiers and weapon and everything. Tó máa eliminate àwọn wèrè. A week péré ni. Pátápátá ká sọ pé a month. Òní sí nǹkan tó ń jẹ́ insecurity mọ́ Nàìjíríà. Olórí burúkú kí ni wọ́n sọ pé kí ni kan. Àti ìwà jáde pé kí ọmọ Yorùbá dìbò fún. A lè dìbò fún anything. Dìbò fún kí ni? Dìbò kan wọ́n pa àwọn èèyàn. Tinubu must go. Bẹ́ẹ̀ni. He has the money, he has the resources. Ibì kan ló ti lọ ń gbowó. Gbogbo owó tó ń gbà yẹn, gbogbo owó tó ti gbà tán ti ṣàpapín. Gbogbo owó tó ná sí campaign, kó gbogbo ẹ̀. Kán lọ gba gbogbo ẹ̀. Gbogbo nǹkan tó bá lè gbà kan ta gbogbo ẹ̀ dànù. Tó bá yẹ kó máa gbé international body wọlé ni pẹ̀lú security àti kíní. Tó máa wọ ibẹ̀ yẹn. Drone ni máa parí iṣẹ́. Rí dá Iran àti kíní. Drone ló ń lò. Ammunition wèrè wo ló ní. Ṣé wọ́n máa sọ pé wọ́n mọ bí táwọn people wà ní orí GPS? Kò possible. There's satellite now. Báwo náà ṣe ń post sí online kò sí IP address kò sí satellite ò dé gbogbo bẹ́ẹ̀ yẹn ni. Kò síbi tí satellite ò wọ̀. Wọ́n post lórí social media ibi tẹ́ ti máa track wọn ni. International body know where these people are. Ṣebí ẹni ọjọ́ mẹ́ta yìí the 2IC of ISIS ṣebí Trump ló bọ́ǹbù ẹ̀ dànù tó ní wọ́n orchestrate nǹkan kan. If Tinubu cannot help, he should spend his money only on international bodies. They should bring the latest kini tó lè fi defend. Wọ́n kó àwọn ọmọ yẹn jáde wọ́n á eliminate anybody dànù. Wọ́n sọ pé ó torí pé wọ́n fẹ́ sabotage ẹ̀. Ṣé òun náà máa sọ pé tó bá jẹ́ pé family àbáwọn grandchild ẹ̀ náà kú. Ṣé wọ́n máa sọ̀rọ̀ sabotage? Nítorí yín ò pé gbogbo. He's not doing anything. He's supposed to do something. Yes, wọ́n sabotage ẹ̀ lóòótọ́. Ìwọ náà máa gbà fún wọn. Nǹkan tó máa pè ní competence nìyẹn náà. Ìwọ náà wá gbórí ọ̀bọ̀dá ni wá wò sí wọn sabotage. Tó bá jẹ́ pé ọrùn ẹ̀ náà kọ́ bẹ̀ sí. Ṣé ó máa wò bẹ́yẹn? Àbí ọrùn ìyàwó ẹ̀ náà kọ́ bẹ̀ sí. Àwọn tó rí wọn ò pé gbogbo. Nigeria is 1 minute away from revolution. In case you people do not know. Tí nǹkan bá ṣe àwọn ọmọ yẹn. The man cannot do anything. No, kì í sọ pé greed ni. He knows what he's supposed to do. The army cannot ṣe kíni torí olórí burúkú Buhari tó jẹ́ pé bó ṣe wà yẹn kò ní ibi ìgbàgbé kò ní súnre local repentant Boko Haram tó kó wọn sínú military. Kò ní súnre níbikíbi tó bá wà. Kò ní súnre. Ibi problem ta nílé ní ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Then recruit to repentant kíni àwọn tó yẹ treason àwọn tó ti commit treason tó yẹ kẹ́ kó síwájú firing squad kọ́ páyé wọn jẹ́ dànù. Ẹ recruit wọn sínú kíní. Wọ́n wá mọ gbogbo information military. That is why they can attack any military vehicle anywhere.
That is why they can attack them. Wọ́n ti wọlé Yorùbá, to wọ southwest. Wọ́n ti wọ southwest confidently. Ó dàbí bí báyìí ló ti máa ṣe kíni ló ti máa zem. Ibẹ̀ south ní kúre, kì í ṣe pé kíní ní kúre. Jókòó wá sọ pé wọ́n sabotage, orí ẹ̀ ló burú. Kò ṣe kó international bodies kankan fún ní àwọn àmì tó ṣe kíní pẹ̀lú satellite kíní kọ́ eliminate anybody dànù kò ní wọ́n ní gbérí mọ́ within a month péré. Jókòó síbẹ̀ ní wọ́n sabotage ó pẹ́ kan tó sabotage tó bá sabotage tó bá dẹ̀ ní nǹkan ṣe kó sì kó fáṣí kó jẹ́ kẹ́yàn tó máa ṣe nǹkan kó ṣe nǹkan anybody except him. They sabotage you, sabotage them together. Ọ̀rá for ọ̀rá láwa. Bẹ́ẹ̀ ni wọ́n sabotage ìwọ náà ò ní gbórí ẹ̀ lẹ̀ kó máa wò wọ́n kọ́ fọ̀bẹ̀ sí. Ọ̀rá for ọ̀rá ni sabotage them back. Why are you staying? Why are you fidgeting? Do the needful. Ó ní gbogbo èèyàn sọ pé the kini tán is not the same. The one is not the same like the one we used to know. Orí ẹ̀ ti burú, orí Tinubu ti gbàbọ̀dé ǹsìn. Kì í ṣe the same person. It's not the same like the old one that we know. Maybe he's afraid of some people, or some people are giving the other, not him giving the other. No shit. Anybody but him. Anybody but him. And any help that we can get, anything we can do, any help helps now. Anything. We will not stop talking about the insecurity. They thought that we're going to tire it out, so we're going to just stop talking about it. No. Look, madam, kò lè gbogbo everybody here anymore. O lè sọ pé ìwọ ò sí Naija, ọmọ ò sí Naija, kò sí nǹkan tó kàn àwọn family nǹkan. Ó máa kàn wọ́n tó bá ti kàn wọ́n ó ti kàn ẹ́ nìyẹn. Àwọn family nǹkan. It is well. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ a máa lọ. Ẹ fi ìyá olórí burúkú yẹn olórí burúkú tí Sunday Igboho ò bá lè ṣe anything ìwọ ni kó lọ ṣe. Olóṣì ẹ bá wa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tóun ò tí ì lọ Nàìjíríà lásán ṣe bó búyàn ní kó dẹ̀ lọ bẹ̀bẹ̀. Ẹ̀wọ̀n lásán ló ń bá wèrè lẹ́rú o. Ọmọkùnrin géńdé ọkùnrin tó bímọ tó níyàwó wá sọ pé òun máa wọgbó lọ òun máa lọ fight Boko Haram fight àwọn bandits. Olóṣì ẹ sábọ́ọ̀dù tó jẹ́ pé gbogbo achievement ẹ̀ torí pé ó ti ní page ni achievement ẹ̀ ọkọ̀ tó ní láti bẹ̀rẹ̀ ayé ọ̀sán ayé ẹ̀ kò rí nǹkan kan dà ọjọ́ alẹ́ torí mark tó fọ́ lórí burúkú page wọ́n á rò pé òun ní opinion olóṣì tí a máa lọ jàre anything tá a bá lè pè é sí kó save àwọn ọmọ ọlọ́mọ inú gbó anything anybody anything téèyàn ń sìn báyìí ni to save those children they are still there nínú òjò náà tútù ẹtù ni wọ́n tún ná wọn. Ṣé mọ̀mọ́ ti mọ̀ pé àwọn tó lọ negotiate peace pẹ̀lú àwọn wèrè ṣé wọ́n sọ fún mi pé wọ́n ti pa àwọn méjèèjì tó lọ negotiate peace wọ́n ti pa àwọn tó lọ negotiate peace ló ṣì wájú kò sí kíní wọn sọ kó so ṣe ọ̀rọ̀ ó rò pé ilé kéèyàn kó owó olówó kéèyàn wà máa fi show off ni ló ṣì ẹ̀ ló messages lórí ibú.